ẹ̀yin lẹ mú ọmọ yìí ṣé ó jọ ọmọ yín ni bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́ dáadáa ẹ fara balẹ̀ kẹ́ ẹ gbọ́ bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mọ́mọ́ ọlọ́mọ àlíà tẹ́ lọ gbé fún ọkọ tẹ́ ẹ fẹ́ pé ọmọ tí mo ti bí fún ẹ rè láti bí ọdún méje o òun rèé o tẹ́ ẹ sì lọ fà á fún gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọ̀nà olè gbégbá níbo lẹ ti rọ́mọ yìí bó ló ṣe jẹ́ kí lẹ fi tàn kí lẹ fi kàn án bó lẹ ṣe mọ́mọ́ lọ kí ló ṣẹlẹ̀ gan. mi ì fi nǹkan kan kan sá. ọmọ ọdún méje ńgbà náà. mi ì fi nǹkan kan kan. bó ló ṣe wáyé tó fi tẹ̀lé yín tó ọmọ ọdún méje ó ti gbọ́n ẹni tí ò rí rí ẹni tí ò mọ̀ rí kò sọ lè fà á lọ́wọ́ kó sì máa fà á lọ́wọ́ kó sì máa tẹ̀lé kí ló ṣẹlẹ̀. mo sọ fún yín pé mi ni mo bí. sẹ́rí àlíà tó ní òun bí fún ọkùnrin ó ti wá gbé fún ọkùnrin mi ọkọ mi tó ń fẹ́. ọkọ mi ò ti gbé fọkùnrin mi. ó ti gbé fún ní kékeré kódà àwọn ọmọ sọmọ ló kọ. tiẹ̀ ó tún wá ní à kèésò ni òun bí fún o ẹni tó tún bá lè àfúnre so yún bẹ́ẹ̀ lẹ́ẹ̀ báyìí wọ́n ti mọ bí wọ́n ṣe jẹ́ ṣùgbọ́n àlè àtiwá ló lọ fi dípò fún ẹni a sì mọ̀ rí àtàn àfámìlì látọdún mẹ́fà. kọ́ sọ túrú ẹ̀ tó sọ̀rọ̀ tí ẹ̀ dánmọ́ ọmọ mi kọ́ sọ gbangba wálé à gbogbo ọmọ Nàìjíríà rí wa báyìí kọ́ sọ túrú ẹni tó ẹ̀ dánmọ́ ọmọ mi ohun àtẹ̀yàn ní ẹ̀dọ̀ pàmọ̀pọ̀ ní ìbádẹ́kú kọ́ sọ túrú kọ́ sọ. màmá ti yarí báyìí o. kọ́ sọ túrú àpadà rọ́mọ yìí ọdún náà ọmọ ọdún mélòó nígbà náà. ọmọ ọdún méje. ọmọ ọdún méje káfí mẹ́fà kún méje ó jẹ́ 13 ayé mà lé o ayé mà ẹjọ́ a ti sọ fún yín kẹ́ tó wọlé ẹ̀yin bàbá ọmọ ẹ káalẹ́ sà ẹ ra sà ṣé ẹ rántí wàhálà tá a ṣe lọ́dún náà lọ́hùn. mo rántí o. a máa jọ ìkíngbà náà ni. iná ló jẹ́ ń tún padà wá sọ́dọ̀ yín. adúpẹ́ o alihamudulilayi. adúpẹ́ o. alihamudulilayi. ìyá ọmọ dà. ìyá ọmọ náà ni. ẹ̀dọ́ sẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ẹ̀dọ́ sẹ́yìn wọn. ta ni ó mú ọmọ yìí tó mú lọ bí tó mú lọ àwọn dà. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ wa ni ẹ̀ tó mọ ọmọ ni. ẹ̀ tó mọ ọmọ dà ẹ̀yẹn wá jókòó síbí. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ lọ dà. ọ̀dọ̀ ẹ̀ tó mọ ọmọ lọ. ẹ̀yin rèé ẹ̀yẹn jókòó sọ́hùn. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní ẹ̀gbọ́n nǹkan báyìí ẹ̀gbọ́n Àgídìgbò lẹ ẹ̀gbọ́n tuntun tẹ́ ẹ bá gbọ́ Àgídìgbò ẹ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń dún níyàn. ìyá tí ẹ̀ ń wò tó dúró lẹ́yìn bàbá yìí àwọn ni wọ́n bímọ wọn fúnra wọn wọ́n ń dá tọ́jú ọmọ wọn wọ́n sì ń tọ́jú ẹ̀ lọ́wọ́ wẹ́rẹ́ ọmọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje ngbọ́mọ yìí pọ́ ọmọ ọdún méje kó lè ṣẹlẹ̀ tá a fi ń wa tá a fi rí nígbà náà lọ́hùn ẹ bá ń fi kàn án lẹ́nu. wọ́n sọ̀rọ̀ ní òun lọ sọ́dọ̀ girama òun. ibo girama rẹ̀ ń gbé. Bàdékù. ok. pé bẹ́ẹ̀ ló ti fẹ́ lọ law school. a dẹ̀ pé màmá ọmọ yín náà ń bọ̀ wá sọ́dọ̀ yín o màmá náà wà ń bíbà yín òun fẹ́ lọ ọ̀dọ̀ yín ló ti fẹ́ wá lọ ka school o ṣé ká máa mú bọ̀ wọ́n ká máa bá àwọn ọmọ àwọn bọ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn ń gbọ́ sọ́dọ̀ àwọn ló ti lọ́dọ̀ àwọn tó àti mo bàdẹ̀ mú lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn náà lọ wà. mo rántí màmá mo rántí màmá dáadáa. ata 15 àwọn ará láago 9 láàárọ̀. bẹ́ẹ̀ ni. pé kọ́ lọ rà wá just like that àṣírí mọ́ ni. ẹ bá rí mọ́. bá àṣírí mọ́ láti gbà náà nìyẹn. láti 2019. 2019 on the second. bẹ́ẹ̀ ni. ìlà tí ń wá ọmọ yìí káàkiri. bẹ́ẹ̀ ni. a máa dààmú pọ̀ o pẹ̀lú ògùn ọlọ́run bínú tí ń ṣe ń dùn lálẹ́ yìí náà gbogbo àwọn tó rọ̀ tiwọn náà jẹ mọ́ bẹ́ẹ̀ tí wọ́n wá ọmọ ká ọlọ́run ó ṣe wọ́n rírì ọlọ́run ó ṣe wọ́n rírì ọlọ́run ó ṣe wọ́n rírì. ìyá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí àbúrò yín ẹbí yín ni. mi ì mọ̀ rí rárá. ẹ mọ̀ rí. rárá tọ́lá tọ́. bàbá tó jókòó yìí ńkọ́. mi ì mọ̀ wọn rí. ẹ kanra. mi ì kàn mọ́ ẹ̀ rí wọn rí. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. ẹ bá mi sọ̀rọ̀ sókè dára kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. orúkọ yín mà. Tósìn Ayọ̀adé. Tósìn Ayọ̀adé ọmọ bíbí ìlú bo ni yín. Ìbàdàn. ọmọ Ìbàdàn wá gángan agboolé bo. Jàgó. Jàgó ní Bàdékù níbo ló kó yín. Jàgó náà ni. èyí tẹ́ ẹ bá lóko yóò nílé ibo nílé yín gbòòrò. Òjé. Òjé wa ṣé ẹ ti lọ́kọ. bẹ́ẹ̀ni. ẹ ti bímọ ọkọ yín dà.
èwo ni òun ọkọ yín lójókòó yìí ẹ̀yin lẹ mú ọmọ yìí ṣé ó jọ ọmọ yín ni bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mú ẹ má ti sọ̀rọ̀ ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. yẹ sà ẹgbẹ́nu sí dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín sà. èmi ni Michael Adégbàyí Michael. Michael Adégbàyí Michael. Adégbàyí Michael ọmọ bíbí ìlú bo ni yín. Ìfẹ́tẹ̀dó. ọmọ Ìfẹ́tẹ̀dó ni yín. bẹ́ẹ̀ni. ta lóbìnrin yìí sí yín. ìyàwó mi ni. títí di àkókò tá a wà yìí. rárá o. ó bímọ fún yín àbí ò bímọ fún yín. ó bímọ fún mi bọ̀ bó ṣe jẹ́ ni. ọmọ wo ló bí fún yín kí ló kọ ọmọ tó bí fún yín. Esther. kí ló kọ ọmọ tí yín. Alia Esther ńkọ́. Esther wà níbí wa. ok òun nu bó ló ṣe á jẹ́ tọmọ Alia ẹ fi dákàtà yín tẹ̀sí gbọmọ lọ́mọ sọ́dọ̀ látọdún 6. ẹ ṣe gbogbo ọmọ Nàìjíríà bí ọ̀rọ̀ sí. mo fẹ́ kẹ́ ẹ sọ ohun tó sọ fún yín ni o. ẹ ṣe gbogbo ọmọ Nàìjíríà. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́dọ̀ adé ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o. bí ọ̀rọ̀ ṣe rí leléyìí ní èmi àti Tósìn nígbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ àjọ ń fẹ́ra ó wá sọ fún mi ní inú ilé ńjọ́ lọ́dún náà ó sọ fún mi pé òun lóyún fún mi mo wá bọ́ síta mo lọ tọ̀ ìgbà tí mo wá wọnú ilé padà mi ò bá nínú ilé mọ́ mi wá rò pé báyà ó fi wá ṣe àwàdà ni ó tó oṣù 9 táwọn èèyàn máa ń bímọ ó gbọ́mọ yẹn wá ní kùkú fún mi nínú sọ́ọ̀lù ní Ọlọ́run ṣògo ní ẹgbẹ́lẹ́pọ̀ AP ó ti gbọ́mọ náà wá ìgbà tó gbédé mo ní ṣé ó ti ṣe kó mọ ọmọ yìí ni àbí báwo ló ṣe jẹ́ ó gbóyún wá fún mi pé oyún lílé kí n lè gbé lọ. níjọ́ tó ti sọ fún yín pé òun lóyún mi ò ti rí mọ́. ẹ ti fojú kàn mọ́ ìtẹ́ẹ̀tù padà yín náà ni pé ó gbọ́mọ wá ní sọ́ọ̀lù. ó gbọ́mọ wá ní sọ́ọ̀lù ní kùkú. ok ẹ jẹ́ bá ń gbọ́mọ jáde ẹjọ́. bó dẹ̀ ṣe gbọ́mọ náà dé mo ní ó dà tó bá rí báyìí kò sí mi ọmọ tí mo ṣe fẹ́ gbé ògbóyún wá tí mo bá gbé lọlé báwo máa ṣe fẹ́ gbé ọmọ àkókò lọlé ó dà tó bá tún wá rí bẹ́ẹ̀ láì lọ sí ibi tó bí ọmọ náà sí yẹn ní hospital pé ká lọ kí n tẹ̀ lọ yọjú sí wọn bó nǹkan tó bá fẹ́ gbà ó dẹ̀ sọ fún mi lọ́dún náà pé ó gbá àbí ó dẹ̀ bínú lọ ìgbà tó bínú lọ mo wá sọ fún ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi ìyẹn ọ̀rẹ́ mi Ọpẹ́ lórúkọ ẹ̀ mo wá ní Ọpẹ́ nǹkan báyìí ni ló máa ṣẹlẹ̀ pé ọmọ yìí máa gbé ọmọ wa ó ní tó bá ṣe póyún ló gbé wá pé òun máa bá mi fà pé èmi ni mo ní oyún yẹn pé but ọmọ ló gbé wá pé òun náà ni òtún dúró pé báwo lẹ ṣe máa ṣe látọdún náà mi ò rí Tósìn mọ́ ìgbà tó wá tó pẹ́ tó yá gbogbo mo ti parí iṣẹ́ mo ti kúrò ní Ọlọ́run ṣògo mo ti gba ìlú Èkó lọ mo ti lọ ń ṣiṣẹ́ ìgbà tí mo máa dé stage kan gbogbo iṣẹ́ kéṣeké ni ó dàrú tí n bá débí wọn á ní kí n lọ wá ìyàwó àtọmọ wá tí n bá dọ̀ wọn á ní kí n lọ wá ìyàwó àtọmọ wá gbogbo gbà kí wọ́n á dé kí n bá dọ̀dọ̀ babaláwo gan tí mo dọ̀dọ̀ àfà tí mo dọ̀dọ̀ wòlíì tí mo dọ̀dọ̀ kìnìún kan tó bá ní kí n wá ìyàwó àtọmọ wá iye mi gan ò sí débi pé mo níyàwó àtọmọ ní ibì kan mọ́ gbà tó dé stage kan tí ìyà yìí pọ̀ mo gba orí òkè bàbá àbíyè lọ́lẹ́dẹ̀ pé olúwa nǹkan tí tó ń ṣẹlẹ̀ ni wọ́n ní mo níyàwó àtọmọ pé bọ̀ tí n bá lè lo 7 days ní bíbá yìí pẹ̀lú àwẹ̀ àti àdúrà mo kò sí nǹkan tí mo máa jẹ kò sí nǹkan wọ́n ní kódà kó wá sí ti iṣẹ́ wá sí ti oúnjẹ ni olúwa máa gbọ́ bọ̀ kó kọ́kọ́ gbàgbé iṣẹ́ náà mo gbàgbé iṣẹ́ yẹn fún odidi ọdún 1 àti àbọ̀ àti mo máa tí mo máa parí gbogbo nǹkan tá a máa parí ẹ̀ mo pàdé Tósìn ní Ọlọ́run ṣògo lẹ́gbẹ̀ẹ́ ní lẹ́pà lẹ́gbẹ̀ẹ́ lẹ́pọ̀ AP mo ṣe pàdé ẹ̀ mo ní wọn gẹ́gẹ́ ló sọ fún mi pé ọmọ ṣé mo nǹkan tó wà láàrin mi àti ẹṣẹ́ mi ò gbàgbé mo ní. ó lè tọ́jú mélòó ń gbà náà. a ti tó 7 years. nígbà yẹn tẹ́ ẹ̀ ti rí mọ́ tẹ́ tó wá padà pàdé ẹ̀. tó wá padà pàdé. ok. mo á sọ fún pé mi ò gbàgbé
pé nǹkan tí mò ń ẹ bá ń gbẹ́nu sí kinní dáadáa. nǹkan tí mò ń wá ẹ fún náà nìyẹn ó bínú kò ní wájú mi níjọ́ yẹn létà mo ṣàn nǹkan tí mò ń wá mo ń rárá ń pẹ̀lẹ́ kùtù mo ń wá káàkiri agbègbè yẹn mi ò jìnnà síbẹ̀ nígbà tó máa dé tá a tún padà máa ríra ó ń fún mi ní nọ́mbà fóònù ẹ̀ mo ń pè pé kó jọ jẹ́ kí n rí ẹ̀ pẹ̀lú nǹkan tí ó wà láàrin àwa méjèèjì nígbà tó dé táwọn ẹ̀wọ̀n tó máa di pé ó mú ìyẹn ọ̀rẹ́ ẹ̀ kan wá sí ọ̀dọ̀ mi ó wá sọ fún mi pé ṣé bí pé ìyá wípé mò ń fi ìyà jẹ òun pé òun kì í ṣe ẹni ìyá mo ní àmì ò fi ìyà jẹ ó wọ́kàn rò bẹ́ẹ̀ ni mi ò fi ìyà jẹ pé jọ ó wá ní èmi ni mo da ìrìn àjò òun rú lọ́nà wo ní kódà kémi àti ẹ bá lè wà lápapọ̀ kó lè mọ̀ pé mi ò da ìrìn àjò ẹrú ìwà mi ò rí bó ṣe rò yẹn pé ọmọ náà dà ó mú ọmọ yẹn wá ní ó bọ́ sí mọ́ ọmọ wá nìyẹn lẹ́yìn ìjọ yẹn ó mọ́ ọmọ yẹn wá sọmọ lílé kódà ó bá tiẹ̀ lọ. ọmọ ló mú wá fún yín lọ́dún náà lọ́hùn ẹ má ti lọ ọmọ tó mú wá àlíà ló mú wá fún yín. àlíà ló mú wá fún mi torí èmi rẹ̀ dá. ẹ kó ọmọ kókó ní ìgbà tẹ tó gbé wá gbà náà. ó sì wá mú ọmọ yẹn dé mo ní ọmọ tí tá a máa ṣe. ẹ bá ń sọ̀rọ̀ sókè. mo ní àwọn ọmọ tá a máa ṣe pé a máa nílò láti lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi pé ká lọ síbẹ̀ ní tá bá ti lọ síbẹ̀. ó kọ́ ọ ló pọ̀ mọ́ fún yín. àlíà ló pè fún mi. àlíà náà ló pè fún yín. àlíà ló pè fún mi ìgbà tó dọ́dọ̀ ti wa làwa nígbà kristẹ làwa. òun kọ́. àlíà kò lè mọ jẹ́ àlíà fún wa la fi sọ di Rachel. àti àwa ń bá ìrìn àjò yẹn lọ a lọ sí ọ̀dọ̀ ọmọ mi ní Ifẹ̀ báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ o báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́ mẹ́rin wá láti sọ fún pé kó dáa pé kò sí wàhálà mẹ́rin wá láti sọ fún pé kó dáa pé kò sí wàhálà pé jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ sẹ́yìn gbọ́ mi gbogbo ọmọ Yorùbá wọ́n jẹ́ kó yé pé ó dáa jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn mọ́mì ẹ̀ wọ́n jẹ́ kó yé mọ́ mi pé mọ́mì ń ti kú dáàdì ń ti kú girama náà ti kú mọ́mì ní ó dàgbà náà tó bá ta ni fámìlì ẹ̀ tó wà ká máa lọ bá ó ní ẹ̀gbọ́n kan wà ní Port Harcourt ọkùnrin pé ìyẹn ò tiẹ̀ tí ráàyè à ń ṣènáwó òkú ní ìgbà yẹn kí la wá fẹ́ ṣe fún eléyìí báyìí èmi àti ẹjọ́ wà gẹ́gẹ́ bí nǹkan tó ń bá ayé tèmi kọ ìgbà yẹn ló fi bí. ó tún padà lóyún mi. ló wá bí Esther. ló bí Esther fún yín. ìgbà tó máa bí Esther mo ń ṣiṣẹ́ ní lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni mọ́mí ẹ pè mí lórí fóònù wọ́n ní ṣé Rachel tó sì sọ fún mi pé àwọn òní ṣé kò ní ìyá ni kò ní kíní kan mo ní bó ni òkú àti alààyè ti máa ń fojú ríra wọn pé ṣé mọ́mí tó sì ní wọ́n ní àwọn ni ó dà ẹ jọ ṣé Ìbàdàn lẹ́wà wọ́n ní Ìbàdàn làwọn wà ṣé a lè fojú ríra ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ orí fóònù. ẹ mọ bí tẹ́ ẹ dé ṣe mọ bí tẹ́ ẹ bá dé ẹ fi kọ́ máa síbẹ̀. àǹtí Tósìn ẹ súnmọ́ máìkì dára kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. Tósìn kí ló kọ yín. Tósìn Ayọ̀adé. Tósìn Ayọ̀adé. bẹ́ẹ̀. bó ló ṣe jẹ́ tẹ́ ẹ fi mọ́mọ́ ọlọ́mọ àlíà tẹ́ lọ gbé fún ọkọ tẹ́ ẹ fẹ́ pé ọmọ tí mo ti bí fún ẹ rè láti bí ọdún méje o òun rèé o tẹ́ ẹ sì lọ fà á fún gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọ̀nà olè gbégbá ń bò lẹ ti rọ́mọ yìí bò lè ṣe jẹ́ kí lẹ fi tàn kí lẹ fi kàn bò lẹ ṣe mọ́mọ lọ kí ló ṣẹlẹ̀ gan. mi ì fi nǹkan kan kàn sá. ọmọ ọdún méje ńgbà náà. mi ì fi nǹkan kan kàn. bó ló ṣe wáyé tó fi tẹ̀lé yín tó ọmọ ọdún méje ó ti gbọ́n ẹni tí ò rí rí ẹni tí ò mọ̀ rí kò sọ lè fà á lọ́wọ́ kó sì máa fà á lọ́wọ́ kó sì máa tẹ̀lé kí ló ṣẹlẹ̀. mo sọ fún yín pé mi ni mo bí. ẹ ra sà. Yes sir. Alẹ́ kò dá ìyá rẹ̀ mọ́ ni. kàn tí kékeré lọ́wọ́ àtàfi mo lọ sọ́dọ̀ màmá. sọ́dọ̀ grandma nígbà yẹn. láàmì tó bá rẹ́yìn náà nígbà náà kò lè dá yín mọ̀. kò lè dá yín mọ̀. ó dá wa mọ̀ báwa ni màmá. ṣé ìgbà tẹ́ mú lọ́dọ̀ grandma
ẹ̀yin ò kí ń yọjú bẹ́ẹ̀ ni. èmi gan mo mú lọ. ìyá rẹ̀ ò kí ń lọ bẹ́ẹ̀. ìyá ẹ̀ wọ́n máa ń lọ. fódà wọ́n máa ń pè mí pé òun ní ìdòwò tí màá lọ fowó ránṣẹ́ sí láti di mọ́tò wá sí wòrò tí màá fowó pé tó ẹ lọ gba owó. tí màmá tí ẹ bá wá dọ́dọ̀ tẹ bá débẹ̀ ẹ kì í bá a ṣeré kò kí ń pè yín máa mọ́ mi àbí mọ́mì mi dáàdì mi tó fi jẹ́ pé ọmọ ọdún méje ẹlòmíín lè sọ fún un pé èmi mo bí ọ kó sì tẹ̀lé bó ló ṣe jẹ́ àǹtí tó sì ó yẹ tẹ̀síwájú ẹ sọ fún un pé ìnìyá rẹ̀ bẹ́ẹ̀ni ẹ máa tẹ̀wájú. ó sì tẹ̀lé mi ojú ẹsẹ̀ tó tẹ̀lé mi náà la jọ lọ sí Ifẹ̀ èmi gangan ni mo mú lọ sí Ifẹ̀ kì í ṣe pé mo lọ mú bá Michael ní fúnra mi mo mú lọ sọ́dọ̀ ìyá Michael nífẹ̀. ẹ̀dùn kí lẹ rò as in kí lẹ rò kí ló ṣẹlẹ̀ ṣé máa yìí ń tẹ́tì yín ọmọ tẹ́ ẹ gbé lọ fún tó wà nù sọ́ọ̀lù tẹ́ ẹ gbé lọ fún bọ́lọ́mọ yẹn wà. ọmọ ó wà lọ́dọ̀ grandma mi èmi náà bí àlẹ́ à. ṣé ẹ wàá dánmọ tí yín mọ̀ ni ṣé ẹ wà òkè ṣé ẹ nìkan lè dá wá àwọn ẹbí yín dà ṣé ẹ ní mọ́mì wọn ṣé nǹkan kan ò ṣe wọ́n. ṣe rí táìmù gbà yẹn ó gbọ́ ọmọ yẹn lẹ́nu 6 months. ní ohun tí mo kọ́ sí wọ́n ẹ máa bọ̀ síbi bá ń fa ẹ bọ́ síbi. ní tí mo kọ́ fẹ́ bí yín ni pé àpapọ̀ pé wọ́n gbọ́mọ kalẹ̀ ṣé wọ́n wà òkè. ẹ̀sùn mọ̀. mi ò lè jẹ́ kí wọ́n rójú mi mo ti sọ fún un ó gbọ́ ọmọ yẹn ló jẹ́ kí n wá ó gbọ́ ọmọ yẹn sílẹ̀ dé 6 months ní ìfojú kan mọ́ títí ọmọ yẹn fi dàgbà kò béèrè ẹ̀ gbogbo bó ṣe rìnrìn àjò. níbo lẹ́yìn gbé Ìbàdàn ni mo wà. sáìdì bo. akademi mo wà báyìí ṣùgbọ́n akademi kọ́ ni mo wà nígbà yẹn mi ì rí rárá tá à ń wá káàkiri àwọn kan náà rí ní àdúgbò ibi tí mo ti trace ẹ̀ lọ́gbà tí máa rí sí ó ti lóyún ọmọ yìí ilé wọn yẹn ni mo ti gba nọ́mbà tí mo fi pe ọmọkùnrin yìí wọ́n ní ìgbà tó sọ pé mo ti kú ọ̀dọ̀ ẹni tó gbé ọmọ yẹn lọ ọmọ àlíà yẹn kó tó wá gbọ́ ọmọ yẹn lẹ̀ lọ́mọ 6 months ọ̀dọ̀ ẹni yẹn náà ó lọ sọ fún wọn wípé olódì mi ti kú. ẹ bá ń tẹnu sí díẹ̀ ni ẹ má wọ. mi ò rí rárá títí tí ọmọ yẹn fi dà tẹ ó gbé ọmọ yẹn. níbo wà lọmọ yẹn wà báyìí tiẹ̀. ní police station náà ti gba ọmọ yẹn náà ti gbé ọmọ yẹn fún mi. níbo ló wà báyìí. ó wà lọ́dọ̀ mi jẹta náà gbọ́ ọmọ yẹn fún mi. ìyẹn àlíà gangan. àlíà tiẹ̀. ẹ wàá mú wá lálẹ́ yìí. àgbà tá a lọ bẹ́ẹ̀lẹ̀ ní police station tí mo ní wọ́n ní pé ká fi ilẹ̀ níbẹ̀ wípé tó bá di ní òní pé màá lọ bẹ́ẹ̀lẹ̀ ìgbà tá a lọ sí hospital lánàá tèmi àtàwọn ọlọ́pàá lọ sí hospital wọ́n wá ní pé tó bá di lónìí fi wá bẹ́ẹ̀lẹ̀ ìgbà tí mo débẹ̀ lẹ́nìí má nǹkan ti wá bẹ́ẹ̀lẹ̀ ìgbà tí mo débẹ̀ àwọn ọlọ́pàá sọ pé wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ mo wá ṣẹ̀ṣẹ̀ tún padà lọ sí Jàgó mo wà lọ wípé kí n lè mú wá síbí mi lè má lé àdáni mọ́ lálẹ́ àti ẹ̀. ẹ̀yin ò dẹ̀ gbé Bádékú. mi ìgbé Bádékú. dé Jàgó. mi ìgbé Jàgó mi ìgbé Bádékú máa yẹn gánsẹ̀ ń sọ fún mi wípé Jàgó lòún gbé mu ní mi ìdáyín mọ́. ok nígbà tí ẹ̀yin ò gbé mọ́bí tẹ́ ẹ gbọ́mọ lọ ta lẹ gbọ́mọ fún alẹ́ àti yín. tí mo gbé fún. mọ̀ kókó ta lẹ gbé fún. pásẹ̀jì ni mo ó gbé gbé jùlẹ̀ sí. pásẹ̀jì ni. níbo lẹ ń gbé ńgbà náà. Jàgó. Jàgó lẹ ń gbé. o ti gbé fọkọ mi ni. kò sí ìgbé fọkọ mi nígbà yẹn. ẹgbẹ́ yàtọ̀ ọ̀dọ̀ ọkọ mi báyìí o ti wá rọ́pò pẹ̀lú mi ni. nígbà tẹ́ ẹ gbé e sílẹ̀ tí ẹjọ́ ń gbélé àti màmá ni. ẹjọ́ gbélé àti màmá ẹ kẹ̀ rọmọ ọlọ́mọ ẹ dẹ̀ ṣe wádìí ẹ dẹ̀ fà á lọ́wọ́ pé mi nìyá rẹ̀ ẹ sì mú un lọ. kí lẹ sọ. ọmọ tí òjò tí wọ́n gbé àlẹ́ àti ẹ̀ gangan fún. ṣe rí àlẹ́ àtọ̀ ní òun bí fún ọkùnrin ó ti wá gbé fún ọkùnrin mi ọkọ mi tó ń fẹ́. ọkọ mi ò ti gbé fọkùnrin mi. ó ti gbé fún ní kékeré kódà àwọn ọmọ sọmọ ló kọ. ìyẹn òjò yẹn tó gbọ́mọ fún. ó ti gbé fẹ́ lómi ó tún sọ fún ọkùnrin náà pé òun lòún bí fún so àwọn tí òun ti wá gbọmọ. eléyìí dẹ̀ tí ó retí gbà tẹ́lẹ̀ ti jáde tán ní wáyà wá àtọmọ. ilé àwọn fi wá di kí ló gbọ́ pé jẹ́ mọ́ wá torí ogun tí wọ́n wí. wọ́n ló ń jà tó ló ń jọ táwọn. ọmọ mi wá ń kọ́ òun wá rálẹ̀ àbí títí rata aláta wá dàwọ̀ pé àlíà kò mọ̀ sí rodo bó aláta sọ pé kò sí rodo là ń bá ní àlíà wà mọ̀ fẹ́ ra rodo ń bẹ̀rù jájọ lọ́ra bọ́ mọ̀ sí gbàtẹ̀lẹ̀ mọ́ lẹ́yìn nù
bá a ṣe ọmọ títí tá a fi di pé àwa bì ìgbà tó wá ní ìjẹta tá a wà ní pòlíṣàn torí pé a ti kọ́ rìpọ́tù torí pé àwa bì ní táìmù tá a wá bì hùn ọkọ náà tún wá jáde wá ọkọ tí àlẹ́ à ń bẹ́ẹ̀ ọmọ wa yakọ́ lòun ló ń sọmọ ló kọ òun ló ń bí ọmọ òun ó tún wá ní ìhun àlẹ́ àtàkọ́kọ́ àlẹ́ àti ẹ̀ ó tún wá ní à kèésò ni òun bí fún o ẹni tó tún bá lè àfúnre so yún bẹ́ẹ̀ lẹ̀ báyìí wọ́n ti mọ bí ó ṣe jẹ́ ṣùgbọ́n àlẹ́ àti wa ló lọ́ọ́ fi dípò fún ẹni a sì mọ̀ rí àtàn àfámìlì látọdún 6 ẹ bó ṣe jẹ́ sà. ó gbé bá dé kú. ẹ̀yin dá a mọ̀. àwọn tó mọ̀ ní bá dé kú. ọ̀gá àwọn èèyàn ló tàn mọ́ lé ọ̀rọ̀ fún mi ní Mbádékú lánàá wọ́n ló gbé Mbádékú òkè àbàtà ló gbé ńlẹ̀ òun àtẹni tí wọ́n jọ pamọ́ pọ̀ tí wọ́n jọ gbọ́mọ mi tí ọba sì sọ ẹni tó gbọ́mọ tó jọ gbọ́mọ mi kó túrú ara rẹ̀ kó sọ ẹni tó gbọ́mọ mi fún tí wọ́n jọ gbọ́mọ mi kó sọ tọrọ òun ẹnìkan ní ẹjọ́ gbé nígbà náà òun náà sì sọ ní ìsìn ó ń sọ fún wa ó ń sọ fáwọn ọlọ́pàá wọn wípé nìkan ni ńlọ́fà àlẹ́ òun lọ́wọ́. ta ló fà á lé yín lọ́wọ́. ẹnìkan kò fà á lé àlẹ́ òun lọ́wọ́. irọ́ ni ń pa o. ọmọ gan lè sọ ẹnìkan kò mí olóhùn ò rí mọ́. ó gbé Mbádékú lókè àbàtà àwọn tó mọ̀ Mbádékú mọ̀. ṣe rí kò sí àríyànjiyàn tẹ́lẹ̀ àlẹ́ eléyìí tí wọ́n mú wáyìí bàbá tó ọkùnrin tó jókòó yìí tí ìyá bàbá tó ń dò àwọn ọmọ tiyan ni kò nílò DNA tẹ àìrí látijọ́ ìjẹ́ ìlà àfi mọ̀ pé ọmọ wọn ni nígbà wọn ti kẹ́fìn ẹ̀ lánàá bó lẹ̀ sí wá rí bó lẹ̀ sí mọ̀ pé ọ̀dọ̀ wọn ni àlẹ́ àwà ní April 1. náà ń pè mí pé àbúrò ìyàwó mi lọ́wọ́ kan pè mí pé dáàdi wa wọ́n ń béèrè yín o wọ́n ní kẹ́ ẹ mọ̀ bọ̀ mo ní kí n mọ̀ bọ̀ gbogbo èèmù tèmi ni pé April fool iná fẹ́ sọ fún mi. èmi bá dẹ̀ tún April 1 ni. April 1 dẹ̀ mi dẹ̀ bẹ́ẹ̀ bàbá tó ń ṣeré tèmi lọ kó jọ ó tún pẹ́ o wọ́n tún pè mí ẹni ló bá mi sọ̀rọ̀ pé kí n máa bọ̀ kí n má wulẹ̀ jáyà kí n já sọ nítorí mo rò pé sọ̀rọ̀ wa ṣé ń mú mi ṣeré ni àìbáwo bẹ́gbẹ́ ìyàwó mi ṣe wá pé n pé tó àlẹ́ àwa lọ́dọ̀ òun báyìí báyìí ò kí n máa bọ̀ ọ wà lọ́dọ̀ yín wọ́n ní ṣé ká gbé fóònù kan bá sọ̀rọ̀ ọ wà lọ́dọ̀ yín mo sì gbé báìkì nìyẹn mo sì kọrí sọ̀rọ̀ nìyẹn. ẹ̀yọ skáàfù yín lórí ẹ̀ fi ẹ̀ ń bójú ni. mo sì kọrí sọ̀rọ̀ nìyẹn nígbà tí màá dán lọ́ba dán mọ́ mi àwòkọ́ bóun ló sì jẹ́ bá ní máa yẹn bá ní ìyá ẹnìkan lọ́wọ́ á mọ fóun pé yọ ọmọ òun ni àfi bí àwọn ṣe débí wúmà yìí àbúrò wọn ó ti jáde sí ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé wọ́n ní ẹ ti mú lọ fẹ̀tẹ́dù lòun bá gbé wá sí Fàṣadé lọ́pọ̀sìtì ìyá Mbádékú yẹn ibẹ̀ lòun ń gbé wọ́n á ní tó ẹni tó máa ń sọ pé tó girama yẹn kan wà mí báyìí girama yẹn kan wà mí báyìí tí ẹ̀já dọ́dọ̀ girama yẹn wò unfortunately wọ́n ti kọ́kọ́ mú lọ sọ́dọ̀ ìyá tiẹ̀ tí wọ́n náà wọ̀ ọ̀dà ọmọ ilé mọ́. ìyẹn ìyá ẹ̀ tó wà ní Jàgó màmá tí pé àwọn ọ̀dọ́ ọmọ ilé mọ́ kan mọ́ ọmọ ilé lọ bí tí wọ́n bá ti tọ́jú ẹ̀ kán lọ ṣèwádìí ẹ̀ o kí ló ní wọ́n máa yẹ wá àǹtí yìí tó rà ní máa yìn fẹ́ǹsì pé ẹni tó ti máa ń pè ní ìyá ẹ̀ girama ẹ̀ já lọ ọbẹ̀ náà. ó sì mọ bẹ̀. ó dẹ̀ mọ bẹ̀. ó mọ ọ̀dọ̀ girama. àwọn ẹnìkan sọ̀rọ̀ fúnra wọn. ó dà kọ̀ mọ̀ yẹ́ ẹ̀mọ̀ kọ̀ mọ́ bàbá àfìgbà tí yá gbé. àkùfó mọ wà lọ́dọ̀ girama tèmi ní ẹ ti pè mí ni mo ti sáré wá bí mo sì ṣe ń débẹ̀ báyìí. wọ́n jọ ṣubú lẹ́wọ́n wọ́n jọ ṣubú lórí machine ni. àdọ̀dà lulẹ̀. látọdún 6. látọdún 6. kódà báwọn obìnrin ṣe rí tó so mọ́ mi. bá a ṣe wá plan tá a lọ sí station tá a lọ report tó wá fún alọ́lọ́pàá méjì àwa lọ sílẹ̀ tó náà ya wèrè gan wọ́n ní yọ̀ọ̀bà wa jà ní àdúgbò yẹn dẹ̀ ní àdúgbò yẹn burú. àdúgbò bo. Jẹgẹdẹ bọ kẹlẹ ni oríta péré oríta péré. Jẹgẹdẹ ibẹ̀ ni so bá a ṣe lọ wọn náà alọgbà márùá bá a ṣe fún alọ́lọ́pàá méjì tá a fi lọ àrẹ́sì ẹ̀ mọ́lé tá a fi gbé lọ sí station náà fi wá pé ọlọ́pàá ti gbàgbé tán fi wá mú wá tọ̀ ọ̀dà ibi tá a ti sọ̀rọ̀ èmi ọ̀ padà síbi láti wá sọ̀rọ̀ pé tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà èmi ti rọ́ ọmọ tèmi o. àwọn kan ní be like na April fool Agidigbo dey.
aláì April ó fúlù bàjẹ́ ni April true lélẹ̀ báyìí o. April 2nd ni ó pé ọdún mẹ́fà gẹ́gẹ́ ní ìjẹta tọmọ yìí títọ́ ti ń wá káàkiri. Kí ló dé tí wà báwọn ẹ jí ọmọ ọlọ́mọ ẹ wá gbé e fún àwọn náà dẹ̀ tún gbà wọ́n fi conspiracy pé ẹ pamọ́ pọ̀ láti kí ló tẹ̀ ṣẹjọ́. gbàtọ́ lọ́run ti bẹ́ mi ṣe. pé wọ́n ti kọ́kọ́ ọmọ gbọ́dọ̀ wọn fún dídí ọdún mẹ́fà. ló tún wá mú àlọ́gbà tó yàrá ẹni pé àwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ màmá ìyá àwọn sọ pé ìyá àwọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ dúpẹ́ pé ẹ ti bá ń tọ́jú wọn fọ́dún mẹ́fà àwọn òkú ọmọ tàwọn ni káwọn lọ dúpẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ tó pé obìnrin yìí gan kò wulẹ̀ fi ìyá kankan hàn. ó ní kí fúrúǹtù ń bẹ́ ń ta màmá. wọ́n dẹ̀ bá bẹ́ẹ̀. ọmọ yìí yóò ní àlùbáríkà tó pọ̀. ìyá màrí òun fò bó ń bá sì ti rí tí ọpọlọ yẹn sì wà ń bẹ̀ tó fi lè rántí ìyá Màríà òun fùfú torí pé kò débẹ̀ ká ló bá tètè dádúgbò yẹn abọ́mọkọ́ ládùúgbò yẹn yóò fúkọ́ pé tóun gbé ni. tó bá ti kọjá ní Fàṣàdé ó sọ pé ilé mi tí mo gbélé ilé àwọn girama mi ni wọn láwọn yẹn kàkún bó tún wá tó sọ ní já lọ kí girama lónìí. káì látọdún mẹ́fà sẹ́yìn. wọ́n ní ká pe ọlá fún yín ṣé nǹkan méjì lágídìgbò àwọn tó ń gbọ́ wa mọ̀ tá a bá pe Ìjẹ̀bú ẹni tí bóyá tó gun ayé ń dà láàmú tọrọ rẹ̀ fẹ́ gbọ́ tọ́lọ́run fẹ́ bá a tọ́ ní ogun yẹn o kó dópin láyé rẹ̀ a máa ń pè Ìjẹ̀bú fún wọn lágídìgbò tá a bá pe ọlá fún yẹn lágídìgbò ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ police station ó jẹ mọ́ Agodi la máa ń pe ọlá fún àwọn yẹn wá ń kọ lójú screen báyìí pé ẹ pe ọlá mọ́gàjì pe ọlá ṣé kí n pe ọlá fún yín kí n má pọ̀lá kí lẹ fẹ́. mi ti dúpẹ́ lọ́wọ́ wọ́n ṣeun tá a bá dọ́mọ mi padà. a máa dúpẹ́ o. mo yọ̀ǹda wọn o. ẹ yọ̀ǹda wọn. wọ́n sọ túrú ẹ̀ ní tọ́jọ́ mọ́mọ́ tèmi wọ́n sọ túrú ẹ̀ tọ́sọ̀rọ̀ tí ẹ̀jọ̀ mọ́mọ́ mi kọ́ sọ gbangba wálíà gbogbo ọmọ Nàìjíríà rí wa báyìí kọ́ sọ túrú ẹ̀ ní tọ́jọ́ mọ́mọ́ mi òun àtẹ̀yàn ní ẹ̀jọ̀ pàmọ̀pọ̀ ní Bádékú òun tè gan ti kú òun Bádékú lóun àtẹni tí ẹ̀jọ̀ pàmọ̀pọ̀ kọ́ sọ túrú kọ́ sọ. màmá ti yarí báyìí o. kọ́ sọ túrú torí tí ò bá sọ túrú àwọn ará Bádékú ò ní démi orí ìlú gbé kọ́ sọ túrú ni o n ló fi lè rọpò. wọ́n sì gbọ́n Bádékú báyìí. wọ́n ń gbọ́n Bádékú o kọ́ sọ túrú ni ibi tó bá tó ohun àtẹni tí ó dọ́gbọ́n mọ̀ mi kọ́ sọ ni o kọ́ sọ ni tí ò bá ti sọ ibi tọ́rọ̀ rẹ̀ bá dẹ mọ́ kọ́ mọ́ lọ kọ́ mọ́ lọ ni o kọ́ sọ ni torí tí ò bá sọ àwọn ará Bádékú àjẹmí orílẹ̀ gbé. ẹ̀yin òkú mọ̀. ọkọ̀ ohun ẹ̀dẹ̀ ọkọ̀ ohun o. ká ní ẹ bá fẹ́ mọ́mọ́ travel náà tẹ́ fẹ́ travel bẹ́ẹ̀ kí mọ́mọ́ ọlọ́mọ travel náà nu ẹ̀yin ẹ̀ ṣáà ń tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yín ni tẹ́ ẹ̀ bá wá fi sọ́dọ̀ àǹtí àbúrò yín tó wà ní Fàṣàdé tó yẹ pé ẹ kàn mú travel náà wáìfù yín tẹ̀sẹ̀ fẹ́ tẹ́ ẹ̀ tí ò bá sí ní Fàṣàdé a máa wá a kà mọ̀ pé ọmọ yẹn ò sì ní mọ̀ títí tẹ́mi rẹ̀ gan lè fi ṣíkùn bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ yín Tósìn ìyá ni o sọ túbù sọ bọ́ọ̀ bá sọ ọ̀ya ẹ̀yẹ dìde ti ẹ dìde kẹ́nìkan máa bọ̀ ẹ sọ tú àbí kí n pe ọlá fún yín kẹ́ lọ sọ tú níbi báyìí kẹ́ ẹ sọ. èmi àti ẹnìkan kò jọ ojú ọmọ gbé èmi nìkan ni. ẹ̀yin nìkan ni bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé ẹ jọmọ gbé ni bẹ́ẹ̀ni. ẹ mọ̀ báyìí kó báyìí tẹ jọmọ lọ́mọ gbé kí tẹ jọmọ lọ́mọ gbé látọdún mẹ́fà
in tó yẹ pé tó wá sí pé àánú Ọlọ́run ìyá wọ́n ti kò síbi tí wọ́n ti dé bá ń wọ́ ọmọ wọ́n sì à ń sọ fún wọn pé ọmọ yìí ò kú 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 ìrètí ó tún fẹ́ di nǹkan míì sí wọn la àánú Ọlọ́run ló jẹ́ kí ẹ̀mí ogun wọn sì wá àánú Ọlọ́run ni tí ó bá jẹ́ sí pé yes àwọn èyí wọ́n trust ìyá yìí gan pa wọn àbá sọ pé màmá ń bolẹ̀ fọmọ wa sí kílẹ̀ fọmọ wa ṣe. kódà àwọn ẹbí ọkọ rẹ̀. oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ sí ìyá yìí ẹ sọ true tẹ́ ẹ bá sọ true èmi ó pe ọlá o. èmi nìkan ni èmi àtẹnìkan kò jọjú. sí wàhálà kódà kátẹ̀ tó pọ́lá gan làwọn èèyàn gan ti ń pè wá pé ká máa bọ̀ àbí mọ̀ pé fóònù rẹ̀ ti máa ríǹgì pé kọ́lá máa mú yín bọ̀ ṣe rí at times nígbà míì tí àwọn bá sọ pé àkèrè ní èdè kan fi ilẹ̀ ìṣẹ́gíjọba ní máa bá èèyàn ṣẹjọ́ láì jẹ́ pé ẹni tó ti ẹ̀ lẹ́jọ́ ó ṣẹjọ́ ẹ̀ sì sọ ní ìsìn pé ẹni tẹ́ ẹ̀ sọ ní ìsìn náà ni wọ́n ra gé ẹ ti ẹjọ́ mọ̀ gbé lóòótọ́ ni àlẹ́ àti yín ó wà lọ́wọ́ òjò ẹ sì rálẹ̀ àbẹ́yìn náà fojú kan ṣé ẹ padà rí. bóyá ẹsẹ̀ rí ní ìjẹta. ẹsẹ̀ rí ń jẹta ni ẹ wá lọ jọmọ lọmọ ẹ mọ òjò tẹ gbọmọ fún tẹ́lẹ̀ ẹ mọ òjò tẹ gbọmọ fún tẹ́lẹ̀ àbẹ mọ pé ẹ fòjò ṣé ẹ mọ pé ẹ fòjò ẹ mọ ìwà ìkànnù ìwà ọ̀dájú ni. fún rẹ̀ náà lọ máa wọn ọlọ́pàá lọ bẹ ń jẹta. ọlá wọn ti ní kí ẹ wo àkókò pọ̀ tá a fẹ́ ṣe pọ̀ ẹ̀yin lè sọ pé màmá ọ̀dọ̀ màmá ni ọmọ ń gbé màmá sì láwọn ò gbà àfi kó sọ òdodo fún díẹ̀ yìí ọlá yes ọlá oúnjẹ dé kò ní ẹ pẹ̀lẹ́ ẹ má ṣubú o ọlá máa mú ọ lọ́ta ẹ dá àlíà ó ní àlùbáríkà tó pọ̀ ọmọ yẹn fọ́ dọmọ ológo ni ògo rẹ̀ sì tàn káàkiri àgbáyé ó gba àwọn tọrọ ẹ ti dàbọ̀ ọ̀rọ̀ àlíà náà ọlọ́run ṣe wọ́n rere ẹ dúpẹ́ màmá ẹ dúpẹ́ láàrin ìṣẹ́jú kan ọlá ti mú ọ lọ. mo dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà tí wọ́n bá ń ṣàwárí àlíà tí wọ́n ṣàwárí rẹ̀ fún mi láàyè ọba tí òdì òdòkú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé mo dúpẹ́ lọ́wọ́ aláàjì náà torí wọ́n gbìyànjú fún mi nígbà tá a kọ́kọ́ wá ń dán wọ́n gbìyànjú ìgbìyànjú wọn kò ní dásán fún wọn wọn ò ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ wọn ò ní fàyà ṣiṣẹ́ wọn ò ní rí dààmú wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú o ọlọ́run ọba ń dúró tì wọ́n ìdààmú ò ní dé bá wọn o ilé wọn ò ní gbóná ọ̀nà wọn ò ní dàrú alákòóbó ò ní kó bá wọn o wọn ò ní fàyà aláyàsáyà o wọn ò ní fọmọ ọlọ́mọ sọmọ o iléeṣẹ́ wọn ò ní gbóná o mo dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà o. yes ẹ ṣeun. ẹ jọ mo fẹ́ bẹ̀bẹ̀ ni pé ìjọba àfọmọ́lé àbámọ́ sọ̀rọ̀ kọ́mọ lọ sórí orí ìjọba fẹ́ sílé wọn. ẹ wá no rárá gbogbo ayé la ti sọ fún pé ọlá fẹ́ mu. ẹ dákun ìyá ò lè gbógun bá gbógun wa wà fún yín mọ̀mọ́ ṣé báwa la lọ mọ́ ẹni yóò gbógun bá ní ẹ máa ká òun yá mọ́mọ́. ìyàwó ṣé ìyá rẹ̀. ìyá mú wọn bíbá ìgbà yẹn tí ìyá ni mo mọ ibi tó ọmọ wà ẹni tí òbí mọ ló fún lọ́mọ ẹ mọ wo orí ẹ̀rọ ọmọ tọ́lọ́ bá mọ̀ pé ọmọ tó ń wá. kódà ìkọ̀dí rẹ̀ ń bẹ ní ìbẹ̀ lọ́gbọ̀ rẹ̀ àwọn òdìdè àwọn orí ọmọ bí. ẹ wá ní ṣé ká fi ilẹ̀ ni. ṣé ti àlẹ́ àti yín àti kí ló kọ yẹn náà. yes ẹ wo case close case continue ni o. case continue ni o ẹ̀yin kéèsì àlíà kí ló sọ́nà ìmú eléyìí àlíà Ganiyu ìlò kílòsì àlíà kejì case open ẹ̀yin Òjó níbo ló ń gbé
ẹ bá ń pe tó sì wá òjò tí àlíà wà lọ́wọ́ rẹ. àlíà ò sí lọ́wọ́ òjò. ó tún wà lọ́wọ́ yín ṣùgbọ́n káàlíà ó wá o àbí kí òjò ó wá tójò bá dé ọkùnrin náà sọ pé òun lọ́mọ. àjọ. Ìbàdàn gbìyànjú Ìbàdàn ẹ̀yin aráàlú bóyá ń gbọ́ mi lálẹ́ àbọ̀ gbọ́ mi létà. mo tún sọ lálẹ́ òní mo sì ń fọwọ́ gbáyà níwájú ọba tó ní mí àti gbogbo ohun tí mo jẹ́ àti ẹ̀mí mi. I have chosen the path of service to humanity. ìmọ̀ ṣe tí ń fi lọ bọ́lọ̀ ni gbogbo ohun tí ń bá ní gbogbo ohun tí ń bá jẹ́ ọmọnìyàn ní ìfimọ̀ ṣe. ó dàbí mo gbé ebú lórí ẹ̀ gbogbo ohun tí mo rí kí n gbà ń bẹ̀ gbogbo ohun tí ń bá ní gbogbo ohun tí ń bá jẹ́ láyé tọmọnìyàn ní ìfimọ̀ ṣe. ọba àmọ́ kí mi ọba àgbà tán kó o bú mi ní tí ń fi máa ṣe tí ń fi lọ bọ́ lọ́nu. Ìbàdàn wọ́n dùn ún jà fún Ìbàdàn kì í ṣaláìmoore ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dùn ún jà fún wọ́n á dúró tì ọ́ níjọ́ tiẹ̀ náà bá dé. Tí n bá rántí tí wọ́n ṣe fún mi ńgbà náà omi a sì máa bọ́ lójú mi ṣé mo wá dáa tó báyìí. wọ́n sá padà tú mi lẹ̀ lẹ́yìn ìgbà wọ́n tú mi lẹ̀ nígbà tó tún pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ṣe August 1st 2018. ẹ wo ẹ bá ń wo archive mi ẹ̀yin ọmọ yìí ẹ bá ń wo archive mi àwòrán kan bẹ tí mo kálẹ̀ nínú sẹ́ẹ̀lì Ìyágànkú nínú sẹ́ẹ̀lì Ìyágànkú èmi àtàwọn tá a jọ lọ ẹ rí lálẹ́ yìí ẹ bá ń wo archive ní Mọ́gàjì ó sórí rí bá ń wo ó wà ń bẹ̀ àwòrán bí mo ṣe rí àtàwọn tá a jọ lọ ẹ̀wọ̀n ẹ rí mi nínú sẹ́ẹ̀lì Ìyágànkú ẹ rò pé mò ń ṣeré àbí. ìgbà tó tún di ọjọ́ kìíní oṣù kẹjọ déédéé ọjọ́ tí wọ́n tì mí mọ́ Agodi gangan iná ni wọ́n gbé mi tí wọ́n sì tún lọ tì mí mọ́lé nínú ọgbà DSS. àìmọ̀ ẹ lè gbàgbé ni o ọ̀yà mọ̀ rán ra wa létí o. èmi ni mo wà láàrin yẹn Mọ́gàjì lẹ́ẹ̀kọ́kọ́ rí yẹn Ajísafẹ́ ló tẹ̀lé èmi nìyẹn báàṣì ni ẹ̀ ń wò lọ́ọ̀kan tẹ̀ ń fi yín dámọ̀ ọ́n tó bá ṣe ẹ wò mo ṣe rí inú Agodi nu Ìyágànkú nu ẹ̀yin ọlọ́pàá ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ mọ̀ wọ́n dà bí mo ṣe yà á ẹ lè mọ̀ bí mo ṣe bó lẹ́sẹ̀ fẹ́ mọ̀ bí mo ṣe yà á ẹbẹ́ yìí náà mọ̀ pé ń ròyìn lẹ́tì mọ́lé ẹ mọ̀ bínú o èmi rẹ̀ ń wò ní Ìyágànkú àwa mẹ́rẹ̀ẹ̀rin tá a jọ lọ́nu àwa mẹ́rin tá a jọ pin inú àwọn ẹnìkarùn obìnrin ni ó ṣeun tó jẹ́ kán rí dáadáa ẹ ti rí mi èmi nu yéé máa fi mí wé àwọn èèyàn tí wọ́n bí sínú ọ̀rọ̀ tí wọ́n sì lo ọ̀rọ̀ dàgbà wọn ò sì mọ nǹkan kan pé èèyàn jìyà rí. ìyà tí mò ń jẹ ń bì yìí ó yẹ yín ẹmọ̀gbà náà o ẹ lè gbàgbé Tèmídire plank market o ẹ lè gbàgbé okùnfẹ̀ ìwọ̀n àkọ́kọ́ àti ìtako ìjọba pé ẹ ṣe dáadáa tó faraàlú. ti August 2018 yìí ohun tó ní í ṣe pẹ̀lú ńgbà náà ẹ jẹ́ rán yín létí. mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe gábà gbàgbé ẹni ó kò lè gbàgbé. ọ̀rọ̀ àwọn teacher primary school tí wọ́n sanwó fún àti àwọn ti college kan báyìí tí wọ́n jẹ ní sálárì odidi ọdún kan. ọ̀rọ̀ àwọn teacher àtàwọn ti primary school tán ti retire tán san pension wọn fún wọn tán fún lówó wọn tán máa ń ṣèpàdé níbi ẹgbẹ́ immigration níbi géètì tá a bá yà wọlé báyìí tó fèsì ọ̀nà yídì lápá ọ̀tún ọ̀rọ̀ wọn àwọn teacher àwọn pensioner ọ̀rọ̀ wọn ló gbé mi lọ sí DSS lẹ́lẹ́kejì ní ọdún 2018. mo rántí pé lọ́jọ́ kan wọ́n pè mí DSS wọ́n bi mí léèrè pé ṣé ìyá mi ń ṣe teacher ni àbí bàbá mi ni teacher. mo láwọn méjèèjì wọn tiẹ̀ ti kú kò sẹ́nì kankan láyé mọ́ nù wọn. kí ló wá dé tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ fẹ́ di tiẹ̀ àwọn tó ń jà fún wa nù lé wọn báyìí. ọkùnrin yẹn wá sọ ọ̀rọ̀ kan fún mi jọ pé if you lose everything don't lose your head. wọ́n á ní the day I stop fighting for the less privileged the day I ignore fighting for the people I lose my head. wọ́n ní ká mú mi wọlé lọ padà. nígbà tó sì di ọwọ́ òru. wọ́n mú mi jáde. sì kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àtẹsẹ̀. wọ́n sì gbé mi sínú Ilox Abuja straight. The rest is history. wọ́n padà dé campaign 2019 bẹ̀rẹ̀. ẹni tá a tẹ̀lé dìbò ó sì wọlé inú wa dùn á dúpẹ́. torí pé kéèsì tó gbé wa lọ ní 2017 ò tí ì tán lẹ̀ dìgbà náà. ká má bàa tún padà sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni wọ́n gbé wá bá wọlé. ọwọ́ gbé fọ́tò àkọ́kọ́ tó ọkọ́ gbé wá lẹ́ẹ̀kan yẹn wá. ìgbìyànjú mi tọrọ kọ́bọ̀ àkúkú rí rédíò a sì ń wá iléeṣẹ́ rédíò mo yà dá Àgídìgbò online sílẹ̀. studio tẹ̀ ń wò yìí Àgídìgbò online studio Oriyomi Hamzat ni. ẹ mọ̀ jẹ́ ń gbàgbé wípé ìjà èmi àti NBC tí wọ́n lé mi kúrò láfẹ́fẹ́ 32 FM lọ parí ẹ̀. Mr Túnjí tí wọ́n ní 32 FM ni wọ́n pe àwọn ọ̀gá NBC l'Àbújá pé kí ló dé tẹ̀ lọ́mọ ìwó kúrò lórí rédíò. ọmọkùnrin yìí dáa èmi fẹ́ gbà sílé iṣẹ́ mi o. nítorí ọba ti mọ̀ pé tọ́ba débẹ̀ kò ní bújọba. wọ́n sì pè mí tó ní bújọba ń bu wọn o tí wọn bá ṣe ń tí ọ̀dà o. wọ́n lò ní dórí rédíò tó bá ti sáìn pé òní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ́ wulẹ̀ jẹ́ ń sáìn. ọ̀dà sóò ní ṣe kéèsì mọ́ pẹ̀lú wọn ṣé ò ní ṣe kéèsì mọ́ ò ní padà sílé ẹjọ́. sóò ní ṣe kéèsì mọ́ pẹ̀lú wọn kéèsì wa àti tó wà nílé ẹjọ́ tó bá ti kéèsì ni mi ò ṣe mọ́. mo bá padà sáfẹ́fẹ́ 32 FM. ó ṣe ń lọ 32 bẹ́ẹ̀ náà ni mò ń manage Àgídìgbò online mi ìbẹ̀lẹ̀ tí ń wò mí yẹn. bí
ní April 20, 2022 April 11, 2020 ó lọ ṣe program àwa ara wa láàárọ̀ níléeṣẹ́ rédíò 32 FM. orí rédíò náà mo wà tí mò ń ṣètò lọ́wọ́ làwọn ọmọ mi ń gba kọ́ọ̀lù náà pè mí pé wọ́n mọ̀ ní rédíò tiwa náà tó wà ní Sálísílé wọ́n mọ̀ ló ń jóná lọ́wọ́ mo ní ẹ mọ̀ lọ yanjú ẹ̀ wọ́n parí ètò yìí. kékeré mo pè é àwọn ọmọ tí wọ́n sun studio àjàkẹta ni wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ àwọn bíi tọ̀míwá wọ́n wà nínú ilé wọn ò sì mọ̀ pé ibi táwọn wà ti ń jóná. wọ́n ti pé àsìkò COVID-19 àsìkò COVID ni àwọn tí mo ní wọ́n wá gbóúnjẹ gba ráìsì gba búrẹ́dì gba owó fún COVID láti fi ràn wọ́n lọ́wọ́ àwọn ni wọ́n désàlẹ̀ tí wọ́n rí pé iná ti yọ lókè àwọn gan ni ọ̀já àwọn ọmọ ọlọ́mọ ó jóná sí mi lọ́rùn sórí kó dáa ká tún máa sórí ń bẹ̀ wọ́n. ìgbà tí màá fi dé Sálísílé a kọjá tí mo rò gbogbo tí mo fi bí ọdún 10 kó jọ ó sì ti jóná tán pátápátá. torí pé ìkọlù ti àwọn agbófinró ti 2018 tí mo sọ yẹn online tí mò ń lò tẹ́lẹ̀ gbogbo tí mo kó jọ ọbẹ̀ ọba lọ kó tó kó mi ìjọ kí n tó máa ṣe kó tó jóná lọ́dún 2020 April 11. gbogbo àwọn èèyàn ládùúgbò yẹn ẹlòmíín wa mọ́tò lọ ó sọ̀kalẹ̀ nínú mọ́tò láì fi mọ́tò sí jíà mikra ó sáré gòkè ó bọ́ sọ́dànù wọ́n gòkè wọ́n gbìyànjú àti pa ṣùgbọ́n gbogbo tí wọ́n fi máa ṣe studio amúnájò ni àárín nǹkan kan mú jáde. ó jóná pátápátá. ìgbà tí mo dé ìdí àpẹ́ mo rí èéfín tó dúdú mo sì ń bọ̀ ní mọ́nà tán. ní sọ́fíìsì mi náà ló ń jóná tó báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni. mo ṣe sọ̀kalẹ̀ nínú mọ́tò ibẹ̀ ò ṣeé wọ̀ mọ́ gbogbo àwọn ọmọ bú sẹ́kún. ṣùgbọ́n ètò pamílẹ́kúnjọ́ náà ń tó yàtọ̀ ni o. orí àwọn ìyá yìí àwọn ìyá àlùbáríkà wọ́n sì ń yí ńlẹ̀ lójú títì. orí àwọn ọkùnrin tí wọ́n ń bọ́ sọ̀sọ̀nù tí wọ́n ń sun ẹkún. ní Ọlọ́run àṣé stúdíò mi náà ló wá jóná tí inú àwọn èèyàn bàjẹ́ tó báyìí. àṣé mo ti ẹ̀ wúlò fáyé rárá. àṣé mo ti ń lapa nínú ayé. omi bọ́ lójú mi. ó gbé mi sínú mọ́tò. ó sì gba ọ̀dọ̀ àwọn ọmọ tí mò ń tọ́jú lọ lálákíá Adégbàyé. bẹ́ẹ̀ ni gbogbo àwọn èmi àtàwọn ọmọọṣẹ́ mi ibẹ̀ ni gbogbo wa ń sùn à ń gbé pẹ̀lú àwọn ọmọ yẹn. ó tó bí oṣù mélòó tá a fi gbé pẹ̀lú wọn. àkúò lọ́dọ̀ àwọn ọmọ yẹn ibẹ̀ là ń gbé títí tọ́lọ́run fi ṣàgídìgbò. ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan lọ́jọ́ náà mo ní Ọlọ́run ń padà bímọ o. n sì padà sí online mọ́. tó o bá ti ṣe rédíò tèmi gangan fún mi jẹ́ pé o fẹ́ kí n ní nìyẹn. ṣùgbọ́n tó o bá fẹ́ kí n ní àti inú ìṣòro yìí ni o ti gbé mi wọnú ògo. ẹ̀yin Oriyomi Hamzat farm ní Nàìjíríà àti lókè òkun ó onírú owó alátàjọ́ sí. mo dúpẹ́ ṣe o. nínú àtúnbẹ̀rẹ̀ Àgídìgbò sí àtúntẹ̀síwájú. lọ́jọ́ kan lọmọkùnrin kan sunkún débì ó ní wọ́n pàbúrò òun sílé Ifẹ̀. ó ní wọ́n sì fẹ́ fọwọ́ lágbàn lójú. wàá bi léèrè pé ìjà yìí sọ fẹ́ àjọjà ó sì ní sá padà ó lóun ò ní sá padà. wọn alágbára ni wọ́n pàbúrò rẹ̀ yìí o. wọ́n mi ò ní gbà. bá ti mọ̀ pọ̀ sá padà mọ̀jẹ̀ ń bẹ̀rẹ̀. ó ń ló fa ìjà Timothy of blessed memory. ìyẹn náà tún fa ká lọ sàbújá lọ́dún 2022 láti lọ rèé káwọ́ pọ̀nyìn rojọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. gbogbo yín lẹ mọ̀ nípa ìyẹn àti tójú wárí. kó tún tó di ọdún 2024 tí kálukú sọdún lé pẹ̀lú àwọn ọmọ wọn. wọ́n kí wọn happy new year. ìgbọ́n tó rí yọmí sí happy new year tiẹ̀ lágòdì. ẹ wá wo gbogbo à ń lọ ẹ̀wọ̀n à ń lọ gbogbo ẹ̀ yìí. èwo ni mo ṣe nítorí àpò ara mi. èwo ni mo ṣe nítorí ẹbí mi. èwo ni mo ṣe nítorí greediness. èwo ni mo ṣe nítorí ojú kòkòrò. thank you smile. I am on a very special assignment tó yí Ọlọ́run ju ènìyàn lọ. mi ò dẹ̀ ní padà nítorí ọ̀tẹ̀ àti ète ènìyàn. ọ̀ràn èèyàn ni kí n jíṣẹ́ tó ràn mí. díẹ̀ ni ẹ gbọ́ yìí o díẹ̀ tí àkókò gbà wá láàyè. ká tún lè kọ́ ẹ̀kọ́ látara rẹ̀ ni o. I am for humanity. I don't know and I don't want to know. Reasons for all these tribulations is best known to Almighty God. The next stage of my life is known to him. èèyàn kan kò lè sọ fún mi. Ọlọ́run nìkan ló lè darí ayé mi. kí ló dé tí wàá sọ pé ẹ̀rín mi pọ̀ jù? nígbà tó ràn mí lọ́wọ́ ẹkún nígbà tí mò ń sun ẹkún. kí ló dé tó ń bínú ìdùnnú mi? ìgbà tó bá mi pín nínú ìbànújẹ́ nígbà tó bá tó ní dé. kí ló dé tí ìlọsíwájú mi ń bà ẹ́ nínú jẹ́? kó lè fa ìfàsẹ́yìn fún ìwọ. kí ló dé tó wà nípò kan lónìí tó rò pé bẹ́ẹ̀ ló ṣe bá kú? ó bá sọ díẹ̀ fún mi nínú ọ̀rọ̀ tèmi gan. gbogbo wọn mọ̀ pé kò yẹ kí n tiẹ̀ súnmọ́ gbèrègbèrè àwọn olóṣèlú rárá. ó yẹ kí n máa rí ènìyàn sá ni. n bá sọ díẹ̀ fún ẹ nínú tí mo ti dojúkọ. kọ́ fúnra rẹ tó ń rora rẹ pin lẹ́ni wàá sì dìde pẹ̀lú ìgbàgbọ́ pé wàá ga. ó yá sọ̀rọ̀ níbi tó wà yẹn pẹ̀lú ìfọwọ́gbáyà. tó bá ní àǹfààní láti wá sórí social media wò mí kó tó sọ. mo fẹ́ kójú rẹ kó máa wo tèmi kó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. jọ máa bọ̀ lórí social media jẹ́ kójú wa ṣe mẹ́rin láti débẹ̀ kó wá wojú mi ló ti ń gbọ́ mi. ó yá wò mí báyìí kó sọ pé kó wá fọwọ́ gbáyà owó ọ̀tún rẹ fi gbáyà kó sọ pé màá débi ògo mi màá débẹ̀. ilẹ̀ ẹlẹ̀ ni mo wà. ẹyọ kan tó kàn wá ní pé mi ò wọnú ilẹ̀ orí ilẹ̀ ni mo wà. mi ò kì í sọ mo orí ẹni.
o lè fẹ́ ní júwe mi débi pé wàá fi bẹ́ẹ̀dì júwe mi. èkì í sọ máa tàpátá dìde ọmọ atẹrọ̀fọ̀ dìde ni mí. tí Oríyọmí bá lè dàbá ilé ní èmi lágbájá máa débi ògo mi. ó wá sọ bẹ́ẹ̀ f'Oríyọmí pé Oríyọmí wàá débẹ̀. mọ́tò tẹ́rí yẹn gbà tí mo jáde lẹ́wọ̀n tí mo fẹ́ wọnú mọ́tò tí mo fẹ́ mọ̀ bọ̀ nílé nu. àwọn tí máa ń tọ́jú wa lẹ́wọ̀n àwọn ni wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. wọ́n fún mi pé Oríyọmí wàá débẹ̀ sọ tèmi náà. rí àpẹẹrẹ ńlá ni alẹ́ yìí